ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ ikú Destiny Boy kí ló fà á kí ló pa ọmọdé yìí gangan àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n súnmọ́ àwọn àgbààgbà tí wọ́n mọbi tọmọdé yìí rì sí gbogbo rẹ̀ pátápátá ni wọ́n ti ṣàlàyé nínú fídíò yìí o ẹ wò ó kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má gbàgbé láti bá mi náà tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe fún wa ẹ ní fi gbọ́mọ sí o. ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kọ jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ bá ṣẹfá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire eléyìí pósìtì babaláwo rẹ̀ ní last 2 months nígbà tó ẹ̀ṣẹ̀ gbé iṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìí mi ò rò bóyá ló lo oṣù 3 tó kù yìí wọ́n lè kẹ́kẹ́ wọn sábàbí torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o lẹ́nu lẹ́yìn tẹ́ gbé yahoo sojú yahoo kan mọ̀ pé yahoo kan dẹ̀ ń ṣe ògùn owó ni o ẹ̀mí ilẹ̀ fi ń ta káìtì o mi ò wá advice yín o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú oṣù gbóná tẹ́ gbé lọ́mọ yìí lórí ló jọjọ orí rẹ̀ lọ kéèyàn ọ̀pọ̀ iná rẹ̀ lọ́ ń gọ́gùn tẹ́ lọ́ ń wo oṣù gbóná tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣù tẹ́ ẹ ṣe Destiny Boy ti kú kó wá mẹ́mìí tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí yàwó ẹ̀ bí n bá mọ́ yàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí a máa sọ pé nítorí mo mọ̀ bí mi ò ní fẹ́ yàwó ẹ̀ ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣògùn owó ẹ jẹ́ kó rí yín máa pé wàá gbọ́ àánú kòtò nǹkan tó kú lé lórí wọn á dẹ̀ tún máa dó yàwó ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gan ò ní padà rántí ẹ mọ́ orí yín ti dàrú ṣògùn owó ó ti kú sí ó ti kú dànù sí ó ti kú tiẹ̀ ti bá tiẹ̀ lọ ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó ń rìn òun náà dẹ̀ lè fún jà mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny mo ṣe prógrámù lórí bọ̀bọ̀ yìí ní last year nígbà tí mo rí eré tí bọ̀bọ̀ yìí ń sá ọlọ́run ti ṣàánú ẹ̀ ọlọ́run bú ẹ láṣìírí o ti lówó ti ní mọ́tò ayé ẹ nítumọ̀ àmọ́ mo rí àwọn traces kọ̀ọ̀kan nínú ìrìn àjò ẹ̀ mo rẹ̀ jáde mo ṣe prógrámù lórí ọ̀rọ̀ náà ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o ẹ mọ̀ pé ní adẹ́sìn ká mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí n bá rí àrídájú rẹ̀ Destiny tẹ́ ń wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan fáwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló wàríjì nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì òun náà jáde nígbà yẹn tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nu hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí ọlọ́run bless ẹ̀ gan àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o bàbá ńlá àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lẹ̀ lórí tó fi gbérú ọmọ báyìí tó fi gbèsè ẹ má gbàgbé o lẹ́nu gbàtàwọ̀ January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ lé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe tan fóònù mi sìn ni mo rí i pé Destiny ó ti pààyàn alcohol ọmọdún mélòó ni mo wá fẹ́ kẹ́kẹ́ wọn sábàbí torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ́lọ́rùn pa ẹlòmíì Destiny yìí àfọwọ́fà ni o torí pé ẹni táyé ti mọ ẹni tó bá lọ fẹ́ ṣògùn òkìkí o ti ní òkìkí níwọ̀nba o ti ní owó níwọ̀nba wàá rí àwọn èjì ẹ táyé wọn ò dá tó ẹ wàá rámi tó ti jù ẹ lọ́tọ́ ti bírù ẹ lọ́mọ táyé wọn ò dá tó ẹ mọ́tò tọmọ yé máa ń gùn mọ́dẹ̀ 150 million ọmọ 22 years iṣẹ́ wo ló ṣe débẹ̀ kò ṣe gbogbo ìdọ̀ tó bá kú lábẹ́ pìtì náà gbogbo ọkọ̀ lábẹ́ pàrọ̀ IPC rest in peace kọ́ tó ń fún ààrẹ tí rest in peace àwọn ṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn ó lọ ṣiṣẹ́ fún wọn ni o ìyá alárìjọ̀nù lọ́ lò fún ẹ ó lọ ṣiṣẹ́ padà fárìjọ̀nù ó bá lẹ́jẹ̀ pé èèyàn lọ́ lò fún ẹ tó fi ń gbé owó wá ó fẹ́ lọ ṣiṣẹ́ fún wọn ni lẹ́yìn tó bá kú tán ìlú wo ló fẹ́ dé láyé ó ti lọ China ó ti lọ abroad ó ti lọ Cairo ó ti lọ ṣàṣà nílùú tí Destiny Boy ti dé ní ìlú yìí 22 years ẹjọ́ nítorí Ọlọ́run ṣé rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kọ jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ bá ṣẹfá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ̀ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín
ẹ ti mọ̀ pé táwọn bá ti ní bó bá jẹ́ pé 10 million lẹ́gbàá lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tó wó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan ẹlòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ́ẹ̀ tó ṣe fọmọ ọlọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ò mọ́ ó dẹ̀ lọ ṣẹ́ oṣó gbóná fọmọ ọlọ́mọ nítorí pé kọ́lé sọ pé òun náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọmọ yìí ọwọ́ ẹ̀yìn babaláwo ló ti wáyé gbogbo ẹni mo fi sọ wáyé tẹ ṣe ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ ṣe bí first morning náà ó wá lè ti bí mi ò kọjá àwọn bébí màmá táàmù ọmọ destiny ò tí ì wọ wáyé èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi ṣe program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ẹ ṣe ń ká mi lára mo ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọlọ́mọ lọ́wọ́ ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògbó ọlọ́run bí wọn náà bá bí gba ọmọ kú kúrò ni ikú àìtọ́jọ́ ọlọ́mọ kú wáyé kí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn gùn tó ń gùn tí ìtí Pasuma bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtòṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹ́ni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọdé sí nínú ayé tó fi gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ tàbí o ti mọ̀ ìpógun owó ni ẹ wá ṣe ògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọn tó fẹ́ ṣe ògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ ló yẹ kẹ́ ṣe èyí tí ò ní nípa lára fún ló yẹ kẹ́ ṣe ẹ ti pa nígbà tó ti kún sìn ṣebí ìṣẹ̀ṣe lòun náà promote ẹ má gbàgbé mo sọ last 2 months mo ní mo pe Portable mo pè sákèésì ìyá rẹ̀ ló ń jẹ lọ́wọ́ yìí o fáwọn ẹni tó bá ń tẹ̀lé mi o ìyá Portable ló ń jẹ lọ́wọ́ yìí èmi ò ní ìdí sọ pé mo ríran sí yàn tí bá ti jáde tí mo fún ẹ ní kìlọ̀ mo fún ẹni tọ́nà bá ní kó go viral ó rí bóde ẹ̀rí ó di tiẹ̀ mi ò jẹ́nu ọlá rẹ̀ bó bá kú òkú fáyé ṣé wá kún sí ayé ò máa jáyé lọ ni ó dùn mí púpọ̀ nítorí tá a bá wo èjì ọmọ yìí tó bá over 20 years àbí kí n sọ pé wá pọ̀ ju àríwẹ̀rì 22-23 àwọn èèyàn kan wá post wọ́n pa RIP bèrè wo kò rest in peace eléyìí lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ gbàgbé ó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ má yẹ ká máa fọ ọ̀rọ̀ sábẹ́ àwọn sọmọ́ iṣẹ́ àlùjọ̀nú wo ló fẹ́ ṣe tó ní lọ jíṣẹ́ padà fáwọn àlùjọ̀nú tí wọ́n mọ̀tẹ̀ tí wá sàn díẹ̀ ju tó gbólógun wo lọ kálùjọ̀nú ló máa gbé wá fún ẹ ó sàn ju kó lọ ju ṣògùn wo lọ àlálùkọ àná bó bá ṣe ó lọ jẹ́jẹ́ tẹ̀wọ́n náà ogun ó máa ṣẹ́ ẹ̀mí rẹ̀ kúrú ni o ò lè tọ́jọ́ ẹ lọ wo gba ẹni tó ń lògùn owó láyé ọ wá pẹ́ jù láyé 10 years ni tó jẹ́ lògùn owó 10 years ni n tó bá mówó yẹn tó exist dàsìkò yẹn mo fi Ọlọ́run búra nínú kó máa fi àwọn èèyàn bọ oṣù owó ẹ̀ ẹ má yà parọ́ fúnra mọ́ kí ló dé tẹ́ wá ń pa gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọjọ́ ọ̀la kí ló dé tẹ́ ń gbé iṣẹ́ gbóná lé wọn lọ́wọ́ Sàlónà ẹ̀ kìlọ̀ fún gbogbo wọn fara wé Portable jẹ́ pé àdánwò tó ń rán bó ṣe wà yẹn ó ju ìṣẹ̀mí ayé rẹ lọ ìta ní gbogbo yín wò ẹ mọ tó ń ṣẹlẹ̀ sínú ilé o ẹ pe Sàlónà ṣàkíyèsí ẹ bá mi ṣe programu yìí o ẹ pe Sàlónà ṣàkíyèsí bọ́ bá kú wọ́n tọ́nu ayé nù ayé ó máa jáyé lọ kọ́ máa gbàgbé àwọn fáǹsì wọn tí wọ́n yìn wọ́n lónìí wọ́n á padà yìn ẹlòmíì lọ́la tó máa gbàgbé wọn kí lẹ̀ ń sáré ju eré ọ̀la ó ti pọ̀ jù Ọlọ́run ti ṣàánú ẹ̀ ó ti nílé ó ti ní mọ́tò ó ní owó níwọ̀nba èwo làbọ̀rọ̀ tó lọ ṣẹ́ṣẹ́ owó ọwọ́ ní RIP kí ló ń rúbí kò rest in peace tó ń pọ́ wà lórí ìrìn báyìí ẹ jọ̀ọ́ ẹ má bá pe àwọn ọmọ yín ṣàkíyèsí gbogbo ẹ̀yin òbí ìyá kí ló ń porúkọ ọmọ yìí náà kí tó ń ṣe TikTok yìí ẹ kìlọ̀ fóun náà ó ń dáná lábẹ́lẹ̀ ó ń fi rọ́ bojú Bella ẹ post kìíní ìgbẹ́ kẹ bá mi share rẹ̀ mi ò nídìí pé mo sọ pé mi ò ṣáwọn pásítọ̀ kọjá tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n sáré lọ ṣe fídíò no ẹ sọ kọ́ wà very careful oríire ìkọ́ tó ń lò ó jọjọ orí wọn lọ tó bá pààyàn pa báyìí wọn ò mọ babaláwo wọn tó máa lọ bá o wọn ò mẹ́ni tó máa lọ gbé eléyìí post babaláwo rẹ̀ ní last 2 months
nígbà tó ẹ̀ṣẹ̀ gbéṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìí mi ò rò bóyá ló lo oṣù 3 tó kù yìí. Ifá kinní kan lórúkọ máa nìyẹn máa rántí torí pé òun náà ológun owó ni àṣírí yín tún náà àmọ́ àfẹ́ dá sí nítorí kọ́ máa sọ pé ẹ máa sọ di ìjà ìsìn ló jẹ́ ká dákẹ́ lórí àwọn aburú tẹ̀ ń ṣe inú ayé fún wa náà wáyé kí ló lè fà á àbúrò ilé wà ń bẹ náà àwọn oṣólẹ̀ kéékèèké tí ò jọjọ́ orí ọmọ ọdún 15 years lọ tẹ́lẹ̀ fún wa wáyé tẹ́lẹ̀ ọjọ́ oṣólẹ̀ tó ju ẹgbẹ́ bàbá ẹ̀ lọ́lé lọ́wọ́ tẹ́lẹ̀ mọ̀ pé oṣólẹ̀ láyé ẹ̀mí ló máa commit nítorí pé tó bá yẹ kó lo 50 years láyé oṣólẹ̀ máa gba ìdá 3 ń bẹ̀ àfi tí sára bá pọ̀ àbí tó bá mọ ètùtù ṣe lókù tó mọ sàrà ṣe lókù tẹ́lẹ̀ bá mọ àṣírí iṣẹ́ kí ló dé tẹ́yìn olórí burúkú yìí ń pa àwọn ọ̀dọ́ ẹ kìlọ̀ fún Portable ẹ kìlọ̀ fún àdánwò tí ó máa kó sí òun ló ti ń kó sí títí tí ó fi kú kó ṣọ́ra lórí ẹ̀ ẹ lọ kìlọ̀ fún Sàló Ọlọ́run ò ní jẹ́ kí n sọ ohun tí mi ò rí ẹ kìlọ̀ fún kó ṣọ́ra kékeré ní ìtò ṣẹlẹ̀ lọ èyí tó ń bọ̀ jù yẹn lọ ẹ kìlọ̀ fún kó ètè pẹrẹ padà wálé kó má gbé iṣẹ́ gbóná lé lórí bó lògùn òkìkí ẹ̀mí rẹ ló máa lọ sí bó ṣògùn owó ẹ̀mí rẹ ló máa lọ sí kílẹ̀ tí wàá ń bá ká gan bó o bá ṣògùn owó tó lónú ayé àti kọ́mọ ẹnu ayé pé wà padà ní owó ni o torí pé nǹkan tí ò sínú ayé rẹ àlè fún ẹ àyàfi tó bá gba ẹtẹlómìn fún ẹ lókù ẹ̀mí tẹ́niyẹn iye tó bá yẹ kó dẹ̀ lò láyé ló máa fẹ́ ọdún rẹ lò wọ́n á tún pinnu ẹ̀ èmi ò advice èèyàn kó má ṣògùn owó Ọlọ́run ní jẹ́ kí advice yín ṣe gbogbo ilẹ̀ tí lọ ṣẹ́fà wọ́n ti ń gbé ọ̀ṣọ́ gbóná wọ́n ti ń gbé sábẹ́ Ifá wọ́n ti ń parọ́ fún yín pé Ifá ló jẹ́ kẹ́ lówó Ifá kọ́ Ifá ò sọ̀rọ̀ dolówó ẹ̀kọ́ ni Ifá ìmọ̀ ní kò sọ ẹ́ dolówó Ifá dàbí pé kéèyàn lọ kàwé ni o tó bá stọ́dí ìwé tó bá mọ ìrìn rẹ̀ rìn o lè gbọ́nà ọbẹ̀ kó fi jẹ lọ àmọ́ wá sọ pé tó bá ti ṣẹ́ bá wà lówó ìwọ ló wá jókòó wà láì kódà iṣẹ́ rẹ̀ ò ní tẹ̀ta àmọ́ wọ́n fi Ifá yẹn kàjọ yín láti fi wọlé tó bá gbé Ifá fún yín tán wọ́n wá gbé oṣólẹ̀ tó gbóná lé yín lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹ wá lò láàrin oṣù méjì ẹ wá dé ẹ wá believe yìí pé yes Ifá ti ṣe Ifá kọ́ ló ṣe o Ifá kọ́ ló ṣe o èṣù ló ń bẹ lábẹ́ rẹ̀ o èṣù ló ń bẹ lábẹ́ rẹ̀ Ifá bí ti báwo ohun tó ń dùn mí ni pé ẹ̀ ń pa àwọn ọmọ yìí ẹ̀ ń pa wọ́n ẹ̀ ń jẹ́ káwọn ọmọ yìí kú kóró àwọn èèyàn kọ́ ló bí wọn ṣe bí wọ́n lọ ní ọmọ ẹ lọ wo ọmọ tí babaláwo tó ṣiṣẹ́ bọ̀bọ̀ yìí tó ṣiṣẹ́ fún ìtọ́mọ yìí post lẹ́nu bí oṣù méjì màá lọ́wọ́ àpost ẹ̀ ẹ lọ wo àwọn ọmọ tó nǹkan bí iléèwé ló máa kó wọn sí kò ṣe ìdífà wáyé jẹ́ ń pa àwọn ọmọ ọlọ́mọ ẹ kàn pa wọ́n pakúpa gbogbo wa ń fífa bojú ẹ ń fífa bojú ẹ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ àṣírí yóò tú o pẹ̀lú ògùn Ọlọ́run ikú gbóná lẹ́yìn òkú àyàfi tẹ́ bá jáwọ́ nínú ìmọ̀ àbùwà burúkú nǹkan tẹ́ lè lò fúnra yín tẹ́ ṣe fáwọn ènìyàn ẹlẹ́ni lókù àfi tẹ́ bá jáwọ́ ń bẹ̀ yóò dùn mí nítorí pé èmi àtọmọ ìtìjọ ṣe rí níjọ́ tẹ́ Ìgbìn Ọ̀run kú mo jáde mo sọ̀rọ̀ mo jẹ́ kó yé wọn pé Ìgbìn Ọ̀run ọmọ tiwa ni kó tó di pé Ọlọ́run ṣáà ní Ọlọ́run sọ pé ó yá ṣó ti gùnkè everybody gba okun yà àmọ́ destiny Agége gbogbo àti máa ń pàdé àti Ṣáńkó àti Kónkóló Wàlìjí àti a máa ń pe owó ọjọ́ ti pẹ́ nǹkan tí mò ń sọ yìí tí ó bá 15 to 20 years nsìn a pàdé l'Agége ká máa lọ ṣe fàájì ká máa ṣayé ń bẹ̀ ló fi jẹ́ pé tí ẹni tí ń bá tá ti jọ ṣe rí tó bá kú ikú tí ò tí ì yẹ kó kú ó máa ń dùn mí ló máa ń mú mi jáde àìmọye ẹni tó kú nígbà tí kí lọ́pọ̀ orúkọ ẹ̀ tó kú ní ọ̀sẹ̀ tó lọ́lọ́run èwo ló kàn mí mi ò jẹ́ inú owó ẹ̀ náà kò ń ṣèyàn mi ojoojúmọ́ dẹ̀ lèèyàn kú nígbà tó ṣe ní tíátà kan kú kò sí nǹkan tó kàn mí nínú ọdún yìí náà ni nínú January yìí náà ni kí ló kàn mí bẹ́ẹ̀ kò kàn mí náà àmẹ́ni tá a ti jọ ṣe rí tó bá kú ikú ta lérò pé kò yẹ kí ẹni yìí kú ẹ jẹ́ ká kọ́kọ́ tírèsì kí ló lè pa ká wá gbé ìtaari pé ó lè fa sábàbí rẹ̀ ẹ já délé lórí oṣó gbóná tẹ gbé lọ́mọ yìí lórí lójọjọ orí rẹ̀ lọ kéèyàn ọ̀pọ̀ iná rẹ̀ lọ́ ń gbọ́gùn tẹ́ lọ́ ń wo oṣó gbóná tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣó tẹ́ ẹ ṣe adẹ́sìgá Ọlọ́run má jẹ́ kí n parọ́ fún yàn o àìmọye iṣẹ́ ọ̀la ló wà tó lè ṣe fún ọmọ tó lè ṣe fún yàn tí ò ní la ẹ̀mí lọ báyìí tẹ́ ẹ̀ ṣe gbóná fáwọn ọmọ yìí tó jọjọ orí wọn lọ àwọn bàbá wa láyé ìjọ yẹn kọ́ tó lè sọ pé àwọn fẹ́ máa lo iṣẹ́ oṣó gbóná máa over 50 years okay wọn náà fẹ́ ṣiṣẹ́ yẹn kalẹ̀ fáwọn ọmọ wọn over 50 years okay ní iṣẹ́ gbóná wà fún àwọn arúgbó wáyé tẹ̀ ń gbé fọmọ kéékèèké kí ló fà á ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó pariwo ìṣẹ̀ṣe lẹ́nìí Ifá ṣe kinní kan lẹ́nìí Ifá ṣe kinní kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ò mọ̀ ń parẹ̀ náà
ẹ mọ̀ pa rẹ̀ òṣìlẹ̀ kúlẹ̀ ṣe on social media ó yẹ tẹ̀ ti báyé yín jẹ́ àwọn èèyàn náà dẹ̀ fẹ́ràn pé ká post nǹkan kọ́ wá rí pé ẹni ìlú nílé yìí ilé yìí fine àwọn ẹni tó ṣiṣẹ́ oṣù gbóná fún gba 10 million bí owó nǹkan tí ò lè ṣe fún rẹ̀ ó gba 10 million lọ́wọ́ eléyìí nǹkan tí ò lè ṣe fún rẹ̀ ó gba òun náà ti dolówó náà ó yá sọ fún mi nígbà tó ṣe fá 1 million naira 1 million naira ìfà 1 million ìyẹn ò túmọ̀ owó tí wàá máa fi pa ẹran lé lórí lọ́dọọdún o kò túmọ̀ sàárà mi tó máa pẹ́ pé ó yẹ kó o ṣe o ẹ ti stupid ó kọ́ dùn mí ní ọdún náà gbọ́dọ̀ tá à ń sọ yìí ò jí mọ́ tó pé kò wúlò bó dẹ̀ wà láyé náà béèyàn bá sọ kò lè jí mọ́ kò lè wúlò fún nítorí pé nǹkan yóò ṣẹlẹ̀ sí kò ní gbà wá gbọ́ lẹ́ni asọ́ lónìí sìn lẹ́yìn rẹ̀ ní kẹ́yìn tó ẹkù kẹ́ lè fi kẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ kó gbéṣẹ́ gbóná lé lọ́wọ́ Ifá ò sọ yín dolówó Ifá ló ń tara rẹ̀ láti sọ yín dolórí burúkú tó ń já ẹ̀mí kúrú àwọn kan náà ti lọ ń jẹ gbèsè ǹjẹ́ ẹ̀gbọ́n téèyàn kọ́ sọ tó wá sọ́dọ̀ mi ó lọ jẹ gbèsè 1.5 million ó lọ fi ṣẹ́fá mo fi dálẹ̀ lé jáde tó bá fi 1.5 million ẹ̀kan tó bá kó sórí bísínẹ̀sì ẹ̀ tó bá fọ́ mẹ́wàá jẹun wà di mílíọ̀nù àná ewé wèrè àbórí olótìtọ́ pọ̀ kí ń lẹ́yìn létí yín lójú yín nǹkan tó máa ń kó ba yín nìyẹn olótìtọ́ kì ń lójú gbogbo kì ń lẹ́yìn lójú ẹ̀yìn wèrè yìí akọ̀ǹkún torí yín pé ká má fokú gbóná kú ni Destiny Boy ti kú kó wá mẹ́mì tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí yàwó ẹ̀ bí n bá mọ́ yàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí yà máa sọ pé nítorí mo mọ̀ bí mi ò ní fẹ́ yàwó ẹ̀ ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣoògùn owó ẹ jẹ́ kó rí yín máa pé wàá gbọ́ àánú kòtò nǹkan tó kú lé lórí wọn á dẹ̀ tún máa dóyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gun òní padà rántí ẹ mọ́ orí yín ti dàrú ṣoògùn owó ó ti kú sí ó ti kú dànù sí ó ti kú tiẹ̀ ti bá tiẹ̀ lọ ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó ń rí òun náà dẹ̀ lè fúnjà irú wọn lọ́ máa sọ pé àdúrà ò gbà mọ́ kò sí ohun tó ń jàdúrà torí pé wọ́n ti rí oṣó lẹ́ẹ̀kan tó ń lò tẹ́ bá ti gbẹ̀rẹ̀ kan náà tó kù ti gbówó wá ẹ gbàgbé pé òkú tá lọ bá lọ yàn bọ́ ń bọ̀ òkú tẹ́ tó gbé wá fún yẹn ó sì ń padà wá já ẹ̀mí rẹ̀ bọ́ ẹ lè jẹ́ kó tán yìí ẹ lè kúnú ayé ẹlòmíì kan tiẹ̀ tó bàjá ẹmọ yẹn tó máa pè mí tó máa ní kódà kó má ju ọdún kan lọ òun gbọ́dọ̀ kú ó ṣe wá kú tó bá jẹ́ pé déédéé ọdún kan yẹn làṣeyọrí rẹ̀ máa pé tó máa lówó ńkọ́ wáyé tó máa kú mo ṣe last 2 weeks mo ní ọ̀pọ̀ ẹ̀dá ló lówó o ti sáré epo lówó tó ń sìn yes very good ipò tiẹ̀ wá mọ̀ wá sáré epo lówó ọlọ́wọ́ sọ pé olówó yẹn yálà ọ̀nà tí ò da ọ̀nà èṣù báwo ló ṣe fẹ́ sáré báwo ló ṣe fẹ́ rí ẹ̀mí lò ìjó sáré rẹ̀ bí ó rèrè rè sá owó yẹn ti control ayé ẹ̀ ó jẹ́ kẹ́mi rẹ̀ control rẹ̀ ipò owó tí mo ní yìí báwo ṣe fẹ́ pẹ́ láti lò ó wá lo 3 years ó lo 4 years ó lo 5 years ó lo 10 years tó fi jẹ́ ọlọ́run ní pé ó ní wọlé dáadáa tó pé benefit tó fi ṣògùn owó yẹn kò yé mi náà sí kò yé mi mọ́ tèmi kò lè ráyé ṣe ni ayé ti ṣe ẹ́ sìn ṣóyá ẹ jẹ́ kó kájẹ́ kó rí wá máa pé reason before you do something tó o bá ti ṣe nǹkan tó wá máa reason béèrè lẹ́ni náà kọ́kọ́ reason kọ́kọ́ wo not negative àti positive nǹkan tí nǹkan yẹn lè mú wá tó o bá ṣe tó bá tiẹ̀ wá sọ̀ sí ìdí ẹ̀ ìjẹ́ solution wà fún. Ó dùn mí gan o nǹkan tó jẹ́ ń ṣe pé ẹ̀ṣẹ̀ dé láti program ó yẹ kí n rest ni orí gan fọ́ mi ṣùgbọ́n tí mo ṣe rí báyìí tí n bá ti sọ tinú mi yẹn mi ò ní rònú yẹn sùn kí ló ń ṣe wá kí ló ń ṣe especially àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ gbé yahoo sójú yahoo kan àmọ́ pé yahoo kan dẹ̀ ń ṣe ògùn owó ni o ẹ̀mí ilẹ̀ fi ń ta táìtì o mi ò wá advice yín o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú lọ ṣe owó tó torí ẹ̀ kú yẹn ẹlòmíì lọ́mọ ìyàwó ẹ̀ á ná fún ẹlòmíì lọ́mọ rẹ̀ obìnrin á fi láfi bí friend ẹlòmíì lọ́mọ rẹ̀ ọkùnrin láfi gbé lọ abroad ìwọ tó wá kúkú yẹn òkú gbé ikú Destiny dùn mí púpọ̀ kò sì sí nǹkan tó jẹ́ ó dùn mí pé ó jẹ́ ọmọ kékeré àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ yẹn fún ẹ ní lálẹ́ bẹ́ẹ̀ bá bí ìgbà ọmọ ṣojú yín gbogbo wọn ti kú gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ yẹn fún iṣẹ́ gbóná yẹn ẹ ní lálẹ́